ṣé gbàgbé pé mo ní ọ̀bọ fúnra lára ẹ̀ ní ọ̀pá rẹ̀ dọ̀gẹ̀dẹ̀ lúná ọ̀bọ ni ó para rẹ̀ ọ̀bọ ni ó para rẹ̀ dọ̀gẹ̀dẹ̀ lúná. ńgbà tí wọ́n ń ṣèfinijoyè Alagọọ ọjà pẹ̀lú àwọn tó kù Aláàfin Salọ torí pé bónílé bá ń ṣe nǹkan tí tẹ́nàntì ọ̀bá ti lè dúró ńbẹ̀ yóò fẹsẹ̀ fẹ́ náà ni. àwọn tí a rí Ọlọ́run ọba ṣeun bàbá wo Olúbàdàn ràn yàn wá igbákejì gómìnà ńlọ́wọ́ ṣètò ayẹyẹ ìgbádélé ni lórí àtifúnni lọ́pàṣẹ àtifúnni sàtífíkẹ́ẹ̀tì. ṣùgbọ́n ṣáájú kí n tó tẹ̀síwájú Ọ̀yọ́ Empire Diary ó tún gbé nǹkan kan jáde mọ̀kàn ní kẹ́ ẹ gbọ́ sétí ni òun kọ́ lè tó tá a wá ṣe. ó ní Ọọ̀ni was ẹrú slave to Odùduwà Mr. Olúfúnṣọ́ bẹ́ẹ̀ ṣe ń sẹ̀mí lọ́wọ́ ohun rere ohun ayọ̀ ohun ìdùnnú lọ́lọ́wọ́ bá fi sẹ̀yìn lọ́wọ́ pẹ̀lú stíkà tẹ́ ẹ fún mi. Ọọ̀ni was ẹrú slave to Odùduwà looking after his idols. idol tó ní tọ́jú wọn ò tí ì sọ fún wa. if Odùduwà was not around Ọọ̀ni was the one looking after the palace. ńbo l'Odùduwà ń lọ? ṣé é ṣe pé Odùduwà ń lọ Dubai tàbí Odùduwà ń lọ Mọ́kà tàbí Odùduwà ń lọ Jerusalem? ńbo l'Odùduwà ń tráfù lọ tí fi ń fọ̀ ní sọ́lé? ńbo l'Odùduwà ń tráfù lọ tí ọ̀wá ságbàjòyè tó lè múlẹ́rọ̀ d'Odùduwà tó jẹ́ pé ẹrú ni wá ń sọ́lé d'Odùduwà? àfẹ́kẹ́ sọ fún wa. When if Odùduwà was not around, Ọọ̀ni was the one looking after the palace. That is why they call him Arole, regent. Aláàfin was the direct son of Odùduwà. How do you want crown ẹrú to be more superior to the son? Okay o, pẹ̀lẹ́ o, ọ̀rẹ́ mi, Ọ̀yọ́ Empire Diary. A ti sọ fún ọ nígbàgbà bọ́ọ̀ bá mọ̀ tán lọ́rìí béèrè kọ́mọ jẹ́ pọ́ máa lè gan ni wọ́n gan ọmọ àlè tiẹ̀ ní ọ́ ò lè jọmọ ọkọ. that is lọ béèrè wípé tá ń bí Ọ̀rànmíyàn. wọ́n sọ fún ọ wípé Ògún ni bàbá Ọ̀rànmíyàn. a sì sẹ́ ní láti máa pariwo palantia lórí eléyìí. ó di kóró oyè náà kó lè wá ó di kóró oyè náà kó lè wá. àwa tí mo oyè jẹ náà sóyè àwa tí mo oyè jẹ náà o àwa yìí sàròyè mọ̀mọ̀ jẹ àwa tí mo oyè jẹ náà. so eléyìí ó jẹ́ ti Ọ̀yọ́ Empire Diary bí wọ́n ṣe ń pòsì tí wọ́n ń kó bá bàbá wọn. now ẹ̀já gbọ́. Despite the protest by Aláàfin of Ọ̀yọ́, Ọba Akeem Abimbola Owoade, Ọ̀yọ́ State Governor, Ṣèyí Mákindé has elevated Alagọọ ọjà Mr. májẹ̀mú mi, God bless you. Ọ̀yọ́ State Governor Ṣèyí Mákindé has elevated Alagọọ ọjà and 13 other Ọ̀yọ́ high chiefs to crown wearing obas and presented them with instruments of office on Friday. The coronation ceremony took place at Holy Faith Baptist High School, Ọ̀yọ́. The colorful ceremony witnessed the presence of traditional rulers, political leaders, senior government officials, and traditional and cultural stakeholders from across the state. Speaking on behalf of the governor, the deputy governor, Barrister Adebayo Lawal, said the elevation of the chiefs to obership positions underscore the administration's commitment to strengthening
traditional institutions and promoting peace and development at the grassroots. He congratulated the newly crowned monarchs, noting that their ascension to the status of crown-wearing Obas was both of recognition of their leadership and the reaffirmation of the enduring relevance of traditional institutions. The enduring relevance of traditional institutions in governance, peace building, and grassroots community development. He urged the monarchs to uphold integrity, fairness, and service to their people, stressing that their reigns should be characterized by peace, inclusiveness, and support for government programs aimed at improving citizens' welfare in their domains. According to him, the state government holds traditional rulers in high esteem because of their roles as custodians of culture, promoters of unity, and partners in progress. The deputy governor added that the synergy between government and traditional rulers remain vital in addressing security challenges, promoting unity, and accelerating grassroots development. Earlier, the state commissioner for local government and chieftaincy matters, Ọ̀túnba Adémọ́lá Òjó, described the event as historic and culturally significant, saying it represented not just the installation of royal fathers, but reaffirmation for Oyo's rich heritage and enduring traditions. He said, the Yoruba Traditional Institution, one of the oldest and most revered in Africa, remains central to governance, culture, and unity in Oyo land. The beaded crown, he noted, is a sacred symbol of authority, service, and divine responsibility, and those who wear it are called to lead with integrity, courage, and compassion. Ojo commended Governor Makinde for approving and sponsoring the program, adding that the coronation of 14 Obas at once symbolized unity, continuity, and renewal within Oyo land. Within Oyo land. Ìlú tọ́lọ́ba kan tẹ́lẹ̀ tí wàá lọ́ba mẹ́ẹ̀ẹ́dógún. Ọlọ́run yóò bá wa ṣe láṣeyè. Mr. Adetoye, God bless you, sir. Reaffirmed government's commitment to strengthening collaboration with traditional rulers for conflict resolution, cultural preservation, and community mobilization. The newly elevated monarchs included the Alagọọ of Agọọ land, Alagọọ of Agọọ land, Ọba David Oyediran, the Baba Ìyájì of Ọ̀yọ́, Ọba Àfọ̀njá Múkáílà, the Alájàgbá of Ọ̀yọ́, Ọba Samuel Odúrèdé, the Ọ̀nà Ìsókun of Ọ̀yọ́, Ọba Isiaka Tẹ̀là títí lóye. Bọ́yọ̀ bá rí mi wọ́n mọ̀ kùn mí lóko. Ìlú tó lọ́ba kan ó ti wá lọ́ba mẹ́ẹ̀ẹ́dógún láàrin ìṣẹ́jú àáyá. ẹni tí ń jà sálága àgbìmọ̀ lọ́balọ́ba. Orí ìyá mi o, Ṣèyí Mákindé ọgbọ́n pọ̀, ó yá bá gírètì àwọn ọba ẹ̀rẹ̀ ìjà alága àgbìmọ̀. Ẹ mọ̀ kó wá lára bá wa ń bàdàn mọ́ ẹ̀rẹ̀ ìjà alága àgbìmọ̀ yìí. ẹ̀rẹ̀ ìjà alága àgbìmọ̀ yìí kẹ́ ẹ mọ̀ jẹ́ permanent chairman yín bẹ̀. Ẹ jẹ́ kí n farabalẹ̀ kan tí mo ń ka jàre, ẹ̀yin gan lè pààyàn lẹ́rìn, ẹ̀yin olólùfẹ́ mi gan lè pààyàn lẹ́rìn jàre. Kí ló ṣẹlẹ̀ gan náà? Ẹ jẹ́ nǹkan tí mo fẹ́ ka jàre.
di Alájàgbà of Ọ̀yọ́ ọba Samuel Odúnrìndé, di Ọ̀nàsókò of Ọ̀yọ́ ọba Isiaka Tẹ̀lá Títílóyè, di Onímìlékè of Ìmìlékè Ọ̀yọ́ ọba Fákáyọ̀dé Alówólé. God bless you sir. Kí lórúkọ ẹni? Mr. Michael Ọládẹ̀jọ, mi ò ní wáyé tí sir. God bless you sir. ọba Fákáyọ̀dé Alówólé, di Onígbunduku of Gbunduku Ọ̀yọ́ ọba Sàláwù Oyèníran, di Olóòdù of Òjòǹgbòdú ọba Ọláníyì Adégbòyè, and the Alápàrà of Àpàrà ọba Tìjání Ajéìgbé. Others were the Onídòdè. Ọ̀yọ́ ìrọ̀lẹ́pa ọ̀yáyá bàǹtàná. No, stand mi wà náà. Bàǹtàná. Ẹnì kò rí tó ilé ìbàjẹ́ ń bo bàǹtàná. Help me tana. So ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa wo, ẹ̀yin náà ni partner in crime mi o. tọ́yọ̀ bá ti mú mi wọ́n jọ mú wa ní o, kò sí wàhálà o. àrọ́ ọmọ kan wọ́n débi pé sọ́rọ̀ wá stand sí sorry wá stand sí. Okay. Others were the Onídòdè of Ìdòdè land ọba Oyèlékè Yusuf, the Ibasamu of Ọ̀yọ́ Empire. Eléyìí lọ́kọ̀ tí attention mi. Ibasamu ìkànnì àwọn Ọ̀yọ́ Mèsì. Bàbá ti gbé Ọ̀yọ́ Empire lọ. Bàbá ti jogún Empire ti wọn. Sí yẹn. Ọ̀yá tàn kejì. Bàbá ti gbé Empire lọ ti wọn. Pẹ̀lú ògo Ọlọ́run. So Ibasamu of Ọ̀yọ́ Empire ọba Lámídì Jímọ̀, di Alagọọ of Àgọ́ọ̀já land. Àwọn wọn nílẹ̀ wọn, land ilé wa ń bí tọ̀dọ̀ wọn. Ọba Ganiu Búsàrí, di Agbákin of Ọ̀yọ́ ọba Asimiyu Jímọ̀, di Alákèétàn of Akéétàn ọba Jímọ̀ Oyèlẹ́yẹ, di Elépè of Ìṣẹ̀kẹ́ ọba Abel Oyèkàn. Major highlights of the ceremony was the official presentation of instrument of office comprising the staff and certificates, as well as the formal crowning of the monarchs. Present at the event were the Olúbàdàn of Ìbàdàn land, represented by the Asípa Olúbàdàn Ọba Hamidu Ajíbádé, former Speaker of Oyo State House of Assembly, Senator Mansurat Sumanu, members of 10th Oyo House of Assembly from Oyo Zone, top government functionaries and political leaders. It will be recalled that the Aláàfin of Oyo, Ọba Akeem Owoade, had approached the Supreme Court seeking an order to restrain the Oyo State government from elevating and crowning the high chiefs in his kingdom. Ọ̀sán tí ó stop eléyìn àwọn ẹni ẹlẹ́ni ti jẹ́ wọ́n ti jẹ́ gbé. Àjẹgbé ni gún jẹgbó, àjẹgbé mi ń kàlùkàlù. Àjẹgbé làkàlà jòkú. Ẹni tí ó dá padà ò tún sí mọ́. Ok, mo wá ní màá ẹjá gbọ́rọ̀ lẹ́nu ọmọ bàbá àgọ́ ọ̀já. Mo dọ́gbọ́n béèrè lọ́wọ́ ẹ̀ torí pé mi tí mo lọ àfẹ́ẹ̀rí mo lò lọ inú àfẹ́ẹ̀rí mo ti rìkọ́ọ̀dù gbogbo tí mo rìkọ́ọ̀dù. Ẹjá gbọ́rọ̀ lẹ́nu ọmọ bàbá.
adúpẹ́ fọ́lọ́run ọpẹ́ wa ò níye lọ́dọ̀ Ọlọ́run tí ò bá sí Ọlọ́run tí bá ṣàtìlẹ́yìn Ọlọ́run ọjọ́ ìní lè mọ́ wáyé. Nígbà tá a kí Ọlọ́run tán a wá kí ọlọ́lá wa ẹnjìníà Olúwaṣèyí Abíọ́dún ọmọ Mákindé lóde Ìbàdàn. A kí wọn, kọ́lọ́run tún bá wa kí wọn. A kí igbákejì wọn náà, a kí spíkà náà bẹ́ẹ̀, àti gbogbo àwọn kọmíṣánná pàtàkì lọ commissioner for local government and chieftaincy affairs àti gbogbo àwọn tó jọ ń darí ministry wọn. A kí ìyá wa ìyá àlùbáríkà alájà Mọ̀nsúrà Sùnmọ́nù ní tí ń mí èyí tí ò mí nínú nǹkan wọn Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kan, wọn ò ní jábọ́. Wọ́n gbèrò nǹkan tó nǹkan rere fún gbogbo ìlú Ọ̀yọ́ lápapọ̀ ní àgọ́ ọ̀jà nìkan kọ́. Ọlọ́run ò ní palẹ̀ wọn láàyè, kò ní pa àwọn náà láàyè. Àti gbogbo àwọn olóṣèlú pátá, kí àwọn alága kánsù wa mẹ́tẹ̀ẹ̀ta àtàwọn administrator LCDs gbogbo wọn pátá la kí. Èyí dùn ó sì lọ bọ́lọ́run ti kọ̀wé ẹ̀. Gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba lọ́yọ̀ state pátá òun ló péjú sí ìlú Ọ̀yọ́ lẹ́nu ní Olivet Baptist High School. Nígbà tí ẹni tó jẹ́ deputy governor wá sojú fún gómìnà àti gbogbo àwọn commissioners àtàwọn lọ́balọ́ba tó wá rẹpísẹ́ǹtì council of obas, ìjókòó gbogbo lọ́balọ́ba láti òkè ògùn ní láti Ìbàdàn ní láti Ìrúwà across Ọ̀yọ́ state. Gbogbo wọn ni wọ́n péjú tí wọ́n wá yẹ wá sí. Kò sí gbogbo ètò náà dẹ̀ lọ nírọ̀wọ́rọsẹ̀. Wọ́n gbé adélé gbogbo àwọn tí àgbéga dé bá, wọ́n gbé adélé wọn lórí. Wọ́n gbé adélé bàbá wa kábíyèsí Abdulgani Ajíbóyè Búsàrí Alagọọ, wọ́n gbé adélé wọn lórí. Léyìí tí ń sáàmì oore tó ti bọ́ sọnù, agbára àṣẹ tó ti bọ́ sọnù lọ́wọ́ àwọn baba ńlá wa láti bí ìgbà ọdún sẹ́yìn. Ọlọ́run ṣe ní ọjọ́ revolution, ó dá ìkólọ sí ó ní ìwà padà. So inú gbogbo àwọn aráàlú ń dùn, inú ìdùnnú ni gbogbo àwọn aráàlú àgọ́ ọjà àti gbogbo àwọn aláhoro pátá àti gbogbo Ọ̀yọ́ Mèsì, inú ìdùnnú ni wọ́n wà lásìkò yìí látara revolution tó wáyé pé adúpẹ́ abọ́ kúrò lóko ẹrú. Ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ wẹ́wẹ́, ká sá máa dúpẹ́ ni. Because tá a bá ní ká wo dídùn ìfọ̀n á ọ̀rọ̀ adégungun, tá a bá ní ká sọ̀rọ̀ ìdùnnú àmọ́ gbà mí àsìkò tí inú èèyàn bá ń dùn, wọ́n ní kéèyàn ó rọra sọ̀rọ̀ kéèyàn má bàa sì wí. Ìgbà míì tí inú èèyàn bá dẹ̀ tún bàjẹ́ náà, kéèyàn rọra sọ̀rọ̀ kéèyàn má bàa tún sì wí ní ìdàkejì, kéèyàn má bàa sì sọ. So gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ọ̀yọ́ ló lọ nírọ̀wọ́rọsẹ̀, pàtàkì jùlọ ìlú àgọ́ ọjà, àtọmọdé àtẹlẹ́mú àtàràlú àti àtọyúnú àtàsẹ́ẹ̀dí, gbogbo wọn ni wọ́n dùnnú. Inú dùnnú ipò dùnnú ni gbogbo wa wà báyìí pé agbòmìnira abọ́kò lóko ẹrú. So ìyẹn ni bó ṣe lọ ní ìlú Ọ̀yọ́ lẹ́nu. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó tì wá lẹ́yìn. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹni tí ọpẹ́ tọ́ sí, akíbi ẹni tí kíkí tọ́ sí. Kọ́lọ́run wọn lọ́jọ́ ìní kó bá wa kí gbogbo wọn àti gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re náà tí a mọ̀ rí tí a rí rí, gbogbo yín náà la kí lọ́yún even lórí social media. Gbogbo ìròyìn tá à ń rí ìròyìn ìdùnnú ni, àtẹlómìn tá àti ẹ̀gbúrò rí tá a mọ̀ rí, wọ́n sì ṣùgbà kẹ́ wa. Ọlọ́run ó ṣùgbà kẹ́ wọn, Ọlọ́run ó sọpọ́tì gbogbo wọn náà. So
bí gbogbo ẹ̀ ṣe lọ ní ìyẹn ni pé heritage in short gbogbo ẹ̀ ṣe lọ lé nìyẹn kò síjà kò síta kò sí casualty kan bí ti wù ní ó mọ nítorí òfin ní tádé yẹ gbogbo wa òkè ìmọ̀ládé kò sí gómi kò sí òtẹ̀mí àlàáfíà ní gbogbo wa wà àdúpẹ́ fọlọ́. ok brother mi ti sọ̀rọ̀ now ṣé ẹ rí ẹ̀yin olólùfẹ́ mi ẹ má kó bá mi o gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè ọ̀rẹ́ mi ọ̀wà là lamẹ́ríkà ọkọ là lamẹ́ríkà o ọ̀rẹ́ mi ni ọkọ là lamẹ́ríkà o yọ̀rẹ́ mi ni ọkọ là lamẹ́ríkà o kò ní pẹ́ sọ̀rọ̀ o yóò wù mí láti gbóhùn lẹ́nu àwọn èèyàn bíi mélòó kan ọkọ là ti di méjì ọkọ là ti ń ṣe tíátà kámọ́dà akọ ọkọ là security lamẹ́ríkà ó di méjì ògbóni òǹpìtàn yóò wà láti gbọ́rọ̀ lẹ́nu tiẹ̀ náà bóyá yóò tún búṣe yìí Mákindé pé Alagọọ jábò lẹ́lẹ́ lọ ẹlívéètì kọ́ yẹ kẹ́ ẹ jẹ́ kó wà nípò baálẹ̀ títí ayé ni so yóò wù wá láti gbọ́rọ̀ lẹ́nu wọn because tí ìṣù bá ń ṣẹlẹ̀ báyìí nílẹ̀ káàárọ̀ òjíire as a commenter as a commentator as ẹlẹ́nu yíyọ̀ gbọ̀lọ̀ bíi ilá kò sí ní tó burú báwa náà bá dá sí ti ń lọ tí kì í bá ṣe pé ọlọ́wọ́ kan àbòsí nínú. now àwọn tí wọ́n gbadé ìpín mẹ́ta ló bọ́ sí ìpín àkọ́kọ́ ni Alagọọ ọ̀já tó dáńfó gedegbe ìpín ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tí wọ́n ń pè ní aláhoro ìpín ẹlẹ́ẹ̀kẹta ń làwọn Ọ̀yọ́mèsì ìpín ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ tọ̀yọ́mèsì méjì péré làwọn Sàmù àti Àgbákin nìkan ni ọ̀rá àyè wá ṣùgbọ́n wọ́n fadé wọ́n lẹ̀dè wọ́n tọ́nà ti kà wọ́n máwọn tí wọ́n gbadé wọ́n sá ti agree báwọn fẹ́ gbadé òjòjò ní ṣògùn tara ògùn ò le ó túmọ̀ sí pé bàbá náà ti dọba látòní lọ ìrandíran wọn ti dìran tí jọba but unfortunately inú Ọ̀yọ́ ni gbogbo wọn jọba sí inú Ọ̀yọ́ ni gbogbo wọn dé adé sí tí Yorùbá bá ń sọ wípé bógún bá jẹ lọ ọgbọ̀n jẹbọ bẹ́ẹ̀ bá ń wẹ́ni tọ́jẹ mọ́mì yín lówó lọ ẹ tètè sẹ́rí padà ń tòsí kẹ́ ẹ má bàa pàdé ẹni tí bàbá yín jẹ lówó kété tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ńlá ti sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sínú ayé Ọ̀yọ́ àti Aláàfin kì í ṣe ti gbéraga awúsàkún torí pé kò sí tó lè ṣègbè lẹ́yìn wọn ò ní àwọn ọgán ọ̀dẹ̀ mọ̀ pé ẹ̀yìn àwọn fẹ́ wọ́n mọ̀ wípé òpó ibi táwọn dúró lé lórí jẹjẹrẹ ti jẹ díẹ̀ ó ti jẹ tán ṣùgbọ́n torí pé èèyàn kankan ọ̀fara ti ní ọ̀jẹ́ ó ṣubú àwọn sì ń fọkàn sí bọ́n ṣe ń wò lọ́ọ̀kan tójú rẹ̀ dán mọ́ránmọ́rán wọ́n rò pé stand wọ́n mọ̀ pé kò stand mọ́ wọ́n mọ̀ pé jẹjẹrẹ ti jẹ́ òfegè ní dúdúró tó dúró tẹ bá fìkà lásán tí yóò ṣubú àwa fìkà lásán tí ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá la wá fi tì í ẹwà dúró bí ó ṣe túbú ìkọjá ààyè orun orí kẹ̀kẹ́ ní kí ẹnikẹ́ni àbí ọba kọba kọkọjú ìjà sọ́ọ̀ ni elúkẹ́lú kan kì í tọ́ ni gbáyékété kan tó ni gbáyékìtì tẹ́fọ̀n elúkẹ́lú kan kì í tọ́ ni okùnkókùn kan kì í tó kó àgbàlé wọ́n dánwò náà wọ́n kẹran ṣé bí Yorùbá ní ọkà pa bàbá òjò lápẹ̀gbọ́n síbé àtàbìrù sóró ńlọ́rùn ya lọ sọ́run asante ọmọ tó ń dẹsà ejò sí ọ̀bá tàn ni bí ọ̀bá bá tàn sí kò bá rọba kẹ́ ẹ tó sọ̀rọ̀ nípa empire ẹ kọ́kọ́ mú value empire fún gbogbo ìran káàrọ̀ òjíire jáde fún wa àǹfààní tí empire yín ṣe fún wa ẹ kọ́kọ́ produce ẹ kọ́kọ́ provide ẹ̀ ìgbà náà lẹ tó lè proud of empire n tó bá ṣèlú lóore ilé yẹn máa ń fi yan gàn
kì í ṣe ń tọ́ pàlú lẹ́kọ́, kì í ṣe ń tọ́ ba yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́. Àwọn èèyàn wá ń sọ wípé ṣé kì í ṣe pè ní ń jọ̀yọ́, ṣé ìṣègùn ní ń ṣe lórí wọn. Ègún àwọn tẹ́ ẹ tà lẹ́rú táwọn ìbò tán sọ sínú omi láti inú ọkọ̀ ojú omi. Ńgbà tẹ́rù pọ̀ jù nínú ọkọ̀ tọkọ̀ fẹ́ rì wọ́n ò gbé kí la lè ṣe, ẹjẹ́ á dí èrò tí ń bẹnu ọkọ̀ yìí kù. Àwọn baba ńlá baba wa, àwọn ìyá ńlá ìyá wa ni wọ́n wá bẹ̀rẹ̀ sí tì wọ́n sómi, aboyún bẹnu wọn tó bòdò lọ. Sáwọn yìí ó súre, èpè òyìnbó ọmọ ajá lóòjọ́ kò sépè tí í já. Ó ti lọ, òkúta ẹ̀sìn ẹsẹ̀ rẹ̀ wá yọ ọ́ta. Síbẹ̀yìn ilẹ̀ mọ̀ wọn ara yín tó yẹ kẹ́ ẹ máa jẹ, kẹ́ ẹ máa fi iṣu kan yọ̀, kẹ́ ẹ máa fi iṣu képo, kẹ́ ẹ máa fòkèlè rún bẹ̀, kẹ́ ẹ máa fòróró jẹ́sú jẹ́jẹ́ yín. Ìgbéraga sì báyé yín jẹ́, ìgbéraga sì jẹ́ kẹ́ ẹ tán lójú ayé. Ntọ́ bá mú ìlú kan tí gbogbo ìlú fi kọjú ìjà sí, ó yẹ kẹ́ rúlé ayé ọba yín. Tọ́ bá jẹ́mi lẹ́yìn ni ó yẹ kẹ́ ẹ panu mọ́ forever, kẹ́ ẹ má sọ nǹkan kan mọ́, kẹ́ ẹ má wá wọ̀nà tẹ́ ẹ fi lè dìde padà kúrò nínú gbogbo tó dé bá yín yìí. Mélòó lẹ fẹ́ yanjú ń bẹ̀? Ọba kan lẹ̀ ń jà fún, Sàmù àti Àgbákin nìkan lẹ̀ ń fọkàn sí, because àwọn mẹ́ta tẹ́ ẹ fọkàn sí nìyẹn. Alagọọ Ìbà Sàmù àti Àgbákin ńlẹ̀ ń fọkàn sí, ńlẹ̀ ń sọ pé ẹgbẹ́ wọn lọ ilé ẹjọ́, kán mọ̀ fi wọn jọba, kán mọ̀ elevate wọn, kán mọ̀ recognize wọn. Wọn ò recognize wọn nìkan o, wọ́n crown wọn, gbogbo wọn ti gbádé lọlé. Mo mọ̀ pé inú ilé kọ̀ọ̀kan ní ìsìn àwọn tí ń ṣe fàájì ń bẹ́ ń ta. Òye yé mi, gbogbo òdílé wọn wà nù fàájì ní ìsìn, kò tí ì sẹ́tọ́ máa sùn nù fámìlì gbogbo wọn. Kennedy gọ́vnọ̀ Ṣèyí Mákindé ló sponsor gbogbo ìnáwó kékeré wọn ná, ìnáwó tí wọn kàn tó ná lé náà ní ti fàájì. Ẹjẹ́ agbẹran káyí sasún, ẹjẹ́ á máa ṣe fàájì, ẹ máa mú, ẹ máa jẹ, ẹ máa mú, wọ́n máa sè, wọ́n máa sọ̀ ńbẹ̀ lódìdí ọ̀sẹ̀ yìí délẹ̀. Àwọn èèyàn máa kí wọn kú oríire. Gbọ́ Ọlọ́run, jẹ́ káwọn èèyàn kí mi kú oríire. Má jẹ́ jasini wáyé, má jẹ́ yakó bàtà. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ìgbéga mi ó fi dé Ọlọ́run jẹ́ ó ṣẹlẹ̀ sí mi. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí àrọmọdọ́mọ mi ó fi bọ́nu po ọlá, gbọ́ Ọlọ́run jẹ́ ó ṣẹlẹ̀ sí mi. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn bàbá yìí, wọ́n fìtàn balẹ̀ nínú ìlú wọn, wọ́n fìtàn balẹ̀ nínú ẹbí wọn, wọ́n rescue ẹbí wọn kúrò nínú ègún àtọdúnmọdún, ègún àtosùmọsù. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ tí ó ṣẹlẹ̀ nínú gbogbo yín pátápátá, tí ó ṣẹlẹ̀ nínú ayé gbogbo yín pátápátá, tí ẹ̀tọ́ yín tí ó fi tẹ̀ yín lọ́wọ́ yóò ṣẹlẹ̀ o. Eléyìí tí gbogbo òkó lọ yín ó fi padà yóò ṣẹlẹ̀. Ire yín nílà oòrùn, ire yín níwọ̀ oòrùn, ire yín ní àríwá, ire yín gúúsù yóò wá ń rí lágbára Ọlọ́run. So bí gbogbo nǹkan ṣe lọ lọ́yọ̀ lélẹ́yìí o, gbogbo àwọn olórí wọn kó inú aṣọ tó jíire. Àwọn bàbá yìí wá wùyàn pọ̀ lọ́ba, wọ́n ti tọba tẹ́lẹ̀ kí wọ́n tó gbadé. Wọ́n kó inú aṣọ olówó iyebíye, wọ́n fẹ́ gba ọrùn tó yáàyè sọ́rùn. Àwọn gangan ń dààyàn lọ́rùn, lóòótọ́ wọ́n ti dàgbà, ṣùgbọ́n orí ọ̀fẹ́ tí wọ́n ní, èmi àti ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀sẹ̀sẹ̀ máa bẹ̀bẹ̀ fún, àìsẹ̀ máa bẹ lọ́n fún, àìsẹ̀ máa tọrọ ẹni. No, gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń dún màwúrú, kí ni ń bẹ nígbó tí ń dún màwúrú? Ọ̀wàlà l'Amẹ́ríkà, Ọ̀wàlà onítíátà, kí ni ń bẹ nígbó tí ń dún màwúrú? Ọ̀yọ́ Legacy, ìkànnì àgọ̀, ajíṣebí Ọ̀yọ́, bí ó panijẹ kó panijẹ, bí ó sì panijẹ kó mọ́ panijẹ, kó yé dún màwúrú mọ́ wà mọ́. Bẹ́ẹ̀ sì dún màwúrú tó, bẹ́ẹ̀ sì alẹ́ tó. Ṣé Supreme Court ò tí ìdájọ́ ni? Ìjọ náà dájọ́, ǹjẹ́ ò ní gbẹ́jọ́ yín? Ǹjẹ́ ẹ̀ mọ kinní kan? Kò sí ilé ẹjọ́ tí ó rì fáàsì ẹ̀. Wọ́n ti jẹ́ forever nù. Ó tún dọjọ́ mi ọjọ́ rí, kò tún ṣeé ṣe mọ́. Ọ̀yọ́ ti di ọlọ́ba púpọ̀. Àkọ́kọ́ ni pé kì í sọ̀yọ́ nìkan rú ẹ̀ ti ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ ńbàdàn, ó ṣẹlẹ̀ ńlé Ifẹ̀. Gbogbo àwọn ọ̀gbọ́n tí wọ́n ti jọba yìí
kò sí nínú wọn tí ó gbé lẹ̀ mọ́ ó kàn ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ní ọ̀gbọ́ àṣà mi ni òkèlè tó bọ́ sẹ́nu abọ́ láàrin wá ó ti wọgbó àwọ̀rá òkèlè tó kó ẹnu abọ́ láàrin wá ó ti wọgbó àwọ̀rá gbòún nísàlẹ̀ ẹkùn lókùn tẹ́ mọ́ gbọ́ ńlá fi pé àjẹgbó àjẹtọ́ ni wọ́n jẹ́. So now Ọ̀yọ́ àti Aláàfin kí ni ìgbésẹ̀ tó kàn? Ìgbésẹ̀ tó kàn ni pé kẹ́ ẹ má gbégi oró torí ẹ̀yìn ọ̀la whatever tẹ́ bá sọ lónìí whatever tẹ́ bá ṣe lọ́la a tún ti ń bá yín kọ́ ọ́lẹ̀. Ẹ má ṣe é débi pé gọ́fúnà máa tàbí ìjọba àpapọ̀ wọ́n wá sọ pé kán wálẹ̀ fún níbòmíì pé kẹ́ ẹ má ya nini lára pẹ̀lú àwọn èèyàn yẹn. And to God be the glory. Ńgbà tẹ́ bá ń lọ ọ̀pọ̀lọpọ̀ nú ọmọ Ọ̀yọ́ ni ò ní tẹ̀lé ń lọ mọ́ káwọn gangan ò rí àṣejù yín. Tẹ́ bá frustrate àwọn tán mélòó tiẹ̀ lè fẹ́ kó lọ ilé ẹjọ́ nú wọn mélòó omi tó bá mọ níwọ̀n láàárẹ̀ lásì bó ti wù kẹ́ mọ̀ èèyàn tó. Oh, God bless you Mr. Dolstar, God bless you sir. Ẹ ṣe sticker tẹ́ rà fún mi. So like I said, ẹ má gbégi oró nítorí ẹ̀yìn ọ̀la omi tó bá mọ níwọ̀n láàárẹ̀ lásì. Bó bá jẹ́ nìkan ó ṣe é pè lẹ́jọ́, bó bá jẹ́ èèyàn méjì ó ṣe é pè lẹ́jọ́, ọba 14 at the same time. To God be the glory. Kò sí lágboolé wọn tí wọn ò lé èèyàn pàtàkì kankan. Lẹ bá kọjú ìjà sí gbogbo ayé níbi tó wá burú sí ni pé ẹ̀yìn wọn ni gbogbo wa ó wà tọ́ra àti rí pẹ́yìn ni ọ̀kánjólè ìkókò olórí gbogbo tí ọ̀yọ́nú sí ń tó kéré tí ń tọ́pọ̀ wá ṣẹ̀ṣẹ̀ wá jìnnà sí. Ẹ gbọ́tàn kòkò gbogbo ẹranko tí ń bẹ nígbó wọn kóra wọn jọ wọ́n ní tá a wá rò báyìí ni pé gbogbo àwọn ẹranko tá a mọ̀ pa jẹ gbogbo àwọn ẹran tán pa ẹranko jẹ ni o ni wọ́n kóra wọn jọ o. Ẹ jẹ́ àyàn olóyè láàrin wa ẹ jẹ́ ká fi ìkòkò sí akápò gbogbo ẹran tá a bá ti ń pa ọ̀dọ̀ ìkòkò la máa ń dájọ́ sí. Ìkòkò ronú díẹ̀ ló bá bú ẹkún wọ́n ní kí ló dé akápò ń bá ní gbogbo ẹran tá a bá ti pa ọ̀dọ̀ yín la máa ń dájọ́ sí oníkẹ́ mọ́ bá dárò pé òrí bẹ́ẹ̀ mọ́ ni. Ọ̀kánjúà olórí burúkú kò yọnu sí tó kéré ń tọ́pọ̀ òsì tó fẹ́ tó wọ́n ti láwọn ọmọ dẹ́ran pípa jẹ́ jù sọ́dọ̀ ẹ̀ ò tó ní torí kan bàbà change mind wọn. Ńgbà t'Aláàfin Ọ̀gbadé ṣégbà tó gbadé ó lóhùn ní báwọn tó kù ṣe ni àbí gbígbadé tó gbadé ó fẹ́ jẹ gàba lórí Ìbàdàn ni. Ìlú kan ò jẹ gàba lórí ìlú kan mọ́ kálukú ọ̀kọjá domain ẹ̀ kákọ́ ọmọ lùpọ̀ bọ́ kájọ sí àṣepọ̀ ni pé ìgbìmọ̀ lọ́balọ́ba ẹ̀gbọ́n gba tí mo sọ lẹ́ẹ̀kan mo ní òní ni World Radio Day káàkiri àgbáyé ni wọ́n ti ń ṣàyájọ́ rédíò. Àwa tá a wá jẹ́ ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ṣé mo sì ń ṣe program lórí rédíò ni lórí social media mo wà ṣùgbọ́n o sì ń bẹ̀ má béèrè pé bóun náà ṣe pín ẹ tí ò lẹ́gbẹ́ láyé ò lè lẹ́gbẹ́ lọ́run ẹgbẹ́ tí mò ń bá wọn ṣe lẹ́gbẹ́ iṣẹ́ tí mò ń ṣe. Fiban láyé Fiban sì wá o kò ní kú o Ambrod ni mo ń ṣe nísìnyí wọ́n bá jẹ́ ẹgbẹ́ tíátà àti ṣe NTP à ń ṣe tampan báyìí ẹgbẹ́ iṣẹ́ lèmi mọ́ báyàn ṣe. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe gbé kalẹ̀ fẹ́yìn ọba ẹ mọ̀ rojú ara yín ẹ mọ̀ dára yín mọ̀ nísìnyí kò sọ́gbọ́n tí wọ́n fẹ́ dá sí lọ́yọ̀ọ́ Aláàfin ti wà isolated. 1 kò fẹ́ lọ sípàdé lọ́balọ́ba tó jẹ́ ti Ọ̀yọ́ state mọ́. 2 ó nìkan kọ́ ní ṣèjọba Ọ̀yọ́ wọ́n ti pín àkóso ìjọba Ọ̀yọ́ mọ́ lọ́wọ́. Mr. Àsìkòláyé God bless you sir mi ò ní wáyé tí o wọ́n ti pín ìjọba Ọ̀yọ́ mọ́ lọ́wọ́ ọba 14 ọba 15 nínú Ọ̀yọ́ nìkan Aláàfin Alagọọ ọjà Ìbàsàmù ní Sàmù of Ọ̀yọ́ Empire
ìyẹn ló dùn mọ́ mi nínú jù. Ta ni ó wàá gbọ́ Ọ̀yọ́ empire lọ́wọ́ Ìbà Sàámú? Torí wọ́n mọ̀ pé ìran àwọn ló ní Ọ̀yọ́ bí tẹ́ ń pè lọ́yọ́ empire. Ọ̀rànmíyàn ò múlẹ̀ wá láti Ilé Ifẹ̀ àṣírí tú. Ọ̀rànmíyàn ò mú kíni wá, kò mú ilẹ̀ wá láti Ilé Ifẹ̀. Ogun lọ́jà lọ wọ́n fún un lẹ̀ ni. Gbogbo tẹ́ ń pè ní ibà wọn ò tán mọ́ Ọ̀rànmíyàn, wọ́n ìsọ ọmọ Ọ̀rànmíyàn. So olóòka ti gbòòka báyìí, owó àwé dòfo. Àkàndá ọ̀rọ̀ àwé kòńkò, ẹni àwé fún ọ̀bàjẹ́ ọgbọ́.